Ọ̀rànmíyàn dákun dábọ̀ bójú òde o kó wá gbóore àwa ọmọ dákun bójú òde o kó wá gbúre ọmọ dákun dábọ̀ bójú òde o kó wá gbúre àwa. Ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ sílùú Ilé-Ifẹ̀, pàápàá jùlọ sí inú ilé bàbá wa Ọ̀rànmíyàn. Orúkọ tèmi ni Chief Mrs. Ọ̀ṣunfúnmiláyọ̀ Elúdire tí mo jẹ́ Yèyélú Ọ̀rànmíyàn, àrólé Ọ̀rànmíyàn ti Ilé-Ifẹ̀. Àbí bàbá wa Ọ̀rànmíyàn bí àwọn obìnrin ṣe máa bímọ náà láṣẹ bí, torí àwọn míín sọ pé bóyá ó rọ̀ wá, kò rọ̀ wá o. Wọ́n bí ní ọmọ bíbí inú Odùduwà ni Ọ̀rànmíyàn jẹ́, ó ní àbígbẹ̀yìn last born. Orúkọ Ọ̀rànmíyàn míì tá tún lè pè ní Òdèdè. Nígbà tá bí bàbá wa Ọ̀rànmíyàn, wọ́n gbé àbàrà méjì wá sáyé, two colour, àwọ̀ méjì ni wọ́n mú wá sáyé. Apalaba kan white, apalaba kejì brown. Nígbà tí wọ́n bí bàbá wa Ọ̀rànmíyàn, gbogbo èèyàn ló ń sá fún, wọ́n sá fún ìyá ẹ̀ gan pé ọmọ ọ̀ràn ni ìyá ẹ̀ bílẹ̀, pé ọ̀ràn ni ọmọ ìyàn. Nígbà tí bàbá ń dàgbà, bàbá yan iṣẹ́ ọdẹ láàyò. Ẹranko tó bá lágbára ni bàbá máa ń pa nínú igbó pẹ̀lú àwọn ọmọ ọdẹ. Bàbá ní ifá fún rẹ̀ tó jẹ́ pé ó ní lákàtàn fi máa ń gbé, ó máa ń wà ní ara bàbá nígbàkúgbà. Tí bàbá bá fẹ́ àyẹ̀wò kan fún rẹ̀ náà ló máa béèrè, ló máa dáfá lé lórí. Bàbá ń ṣiṣẹ́ ọdẹ yìí lọ ní ilẹ̀ Bìní. Ọba ilẹ̀ Bìní ó ń da àwọn ará ìlú ẹ̀ láàmú, tó dìde ogun sí wọn, tó gbógun tì wọ́n, tó ń pa wọ́n. Ní ilẹ̀ Bìní, wọ́n ránṣẹ́ wá láti ilẹ̀ Bìní wá sí ìlú Ilé-Ifẹ̀ pé àwọn ń gbọ́ pé ọkùnrin kan wà ń bẹ̀ tó yẹ pé ẹranko tó bá lágbára ló máa ń pa. Wọ́n wá sí Ilé-Ifẹ̀, wọ́n wá bàbá wa Ọ̀rànmíyàn o. Ìgbà tí wọ́n rí bàbá wa Ọ̀rànmíyàn, wọ́n bẹ̀ ẹ́ níṣẹ́ ogun yìí pé kó tẹ̀ wá bá wọn dojúkọ ọba ilẹ̀ Bìní tó ń dà wọ́n láàmú, ó ti fẹ́ẹ̀ pa àwọn tán. Bàbá wa Ọ̀rànmíyàn gbà láti lọ bá wọn kojú ọba ilẹ̀ Bìní. Bàbá ní òun ṣetán láti gbà. Bàbá gbéra, ó di ilẹ̀ Bìní. Nígbà tí wọ́n dé ilẹ̀ Bìní, ó gbà wọ́n lákòókò ní ìlú yìí láti ṣẹ́gun ọba Bìní. Níbi tó gbà wọ́n lákòókò dé, bàbá fẹ́yàwó ńbẹ̀, wọ́n bímọ kan síbẹ̀. Ọmọ tí wọ́n bí sí ilẹ̀ Bìní ní orúkọ ẹ̀ ń jẹ́ Ewéka. Bàbá ja ogun yìí, wọ́n ṣẹ́ ogun ọba Bìní. Nígbà tí bàbá ṣẹ́ ogun ọba Bìní, gbogbo àwọn ìlú Bìní, àwọn tó kù bẹ́ẹ̀, inú wọn dùn pé wọ́n ti ẹ̀rẹ́ èèyàn bá wọn jagun yìí tó ṣẹ́gun ẹ̀. Wọ́n fi bàbá wa Ọ̀rànmíyàn sórí àpèrè ọba ní ilẹ̀ Bìní. Ṣùgbọ́n ní kí bàbá tó lọ sí ilẹ̀ Bìní, bàbá máa ń sọ nígbàkúgbà pé àìmọ́ òun lè lọ sí ìrìn àjò tó ń bá pẹ́, tí wọ́n bá fẹ́ pé òun tàbí tó fẹ́ rí òun, pé kán pé òun o, òun máa dáhùn. Ní ìgbà ìwáṣẹ̀ yìí kò sí ẹ̀rọ ìléwọ́ bó ṣe wà ní ìsìn. Tó bá dárúkọ èèyàn ní ìgbà ìwáṣẹ̀, etí ọ̀tún lè já, tòsí lè já, ó la fi máa mọ̀ pé dájúdájú wọ́n ti ń dárúkọ mi. So nígbà tí wọ́n Ifẹ̀ rí pé wọn ò tètè rí bàbá ti pẹ́ ní ìrìn àjò yìí, wọ́n pe bàbá bí bàbá ṣe ní kán pé òun. Wọ́n pè é Gbàjúre, torí pé a ní àǹfààní láti pè é lásìkò tá a wà yìí ni mo fi lè pè jáde. Gbàjúre, Gbàjúre Ọ̀rànmíyàn. Wọ́n pè é, wọ́n kì í, etí bàbá bẹ̀rẹ̀ sí ní já. Bàbá ní dájúdájú ilé ti tó lọ. Nígbà tí bàbá fẹ́ kúrò ní ilẹ̀ Bìní, bàbá fi ọmọ Ewéka sórí àpèrè ọba níbẹ̀. Ní èdè òyìnbó wọ́n kà, lédè Yorùbá ìyẹn ni pé ọwọ́ mi ká ogun tí mo wá jà ń bì. Ní èdè Bìní ní Ewéka, bàbá fi Ewéka yìí sórí àpèrè
wọ́n padà wá sí ilé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ bàbá jẹ́ èèyàn kan táre ò kì í balẹ̀ tí kò ń lè ń jókòó sójú kan bàbá gbé Ifẹ̀ janlẹ̀ torí bàbá wò pé ìrìn àjò wà níwájú àwọn ìrìn àjò tó ń rìn òun ò tí ì rìn tán lọ́jọ́ kan bàbá gbé Ifẹ̀ janlẹ̀ ìrìn àjò ó mọ̀ pé ìrìn àjò wà níwájú wọn tí òun lè tẹ̀síwájú nípa ìrìn àjò yìí pé kí Ifá kó tàn mọ́lẹ̀ sí fóun bàbá dáfá Ifá sọ fún bàbá pé ó lè tẹ̀síwájú nínú ìrìn àjò yìí àmọ́ tó bá ti ń lọ torí ní gbogbo ìgbà orí ẹṣin ni bàbá Ọ̀rànmíyàn máa ń wà pẹ̀lú ọ̀pá wọn àti idà wọn idà yẹn àṣà làwa máa ń pè ìrìn àjò yìí kí bàbá tẹ̀síwájú ṣùgbọ́n tí bàbá bá ti ń lọ níbi tí ẹsẹ̀ ẹṣin bàbá bá ti yọ̀ tó ti ṣubú ibẹ̀ ni kí bàbá tẹ̀dó sí bàbá gbà wọ́n gbéra ìrìn àjò yìí pẹ̀lú ẹṣin wọn wọ́n ń lọ nígbà tí wọ́n dé ìkóríta kan ẹsẹ̀ ẹṣin wọn yọ̀ ẹṣin yẹn ṣubú lulẹ̀ bàbá ní dájúdájú ibi tí wọ́n ẹṣin ìṣubú sí ibẹ̀ lòun máa tẹ̀dó sí ibi tí ẹsẹ̀ ẹṣin yẹn ti yọ̀ ibẹ̀ là ń pè ní Ọ̀yọ́lé Ọ̀yọ́ Kàtúngà lẹ́gbẹ̀ẹ́ River Niger bàbá tẹ̀dó síbẹ̀ bàbá pẹ́ náà ń bẹ̀ ó gba bàbá lásìkò ń bẹ̀ tí bàbá náà fi tún fẹ́yàwó ń bẹ̀ bàbá fẹ́yàwó wọn bí ọmọ méjì wọ́n bí Ṣàngó àti Àjàká lẹ̀gbọ́n Ṣàngó làbúrò Ṣàngó lójú ẹ̀gbẹ́ ẹ̀ lọ o bàbá pẹ́ ń bẹ̀ nígbà tí bàbá fẹ́ kúrò ní Ọ̀yọ́lé yìí bàbá fi ọmọ ẹ̀ Àjàká sórí àpèrè níbẹ̀ kí Ṣàngó àbúrò máa mójútó ẹ̀gbọ́n ẹ̀ bàbá kúrò ńbẹ̀ ní Ọ̀yọ́lé wọ́n darí padà wá sí ilé Àjàká gun orí àpèrè ọba ní ìlú Ọ̀yọ́lé tí wọ́n bá fẹ́ jọba lọ nílùú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí Aláàfin tó gbéṣẹ̀ tí mi bá fẹ́ jẹ́ ó máa débí láti wá gba àṣẹ àti idà bẹ́ẹ̀ náà ní ilẹ̀ Bìní tí mo kọ́kọ́ dárúkọ nígbà tí bàbá ń padà bọ̀ tí bàbá dé sí ìlú Ilé-Ifẹ̀ padà ọba kan wà lórí àpèrè Ọ̀ọ̀nìrìṣà gẹ́gẹ́ bí bàbá wa ọba Adéyẹyè bí wọ́n ṣe wà lórí àpèrè lénìí ọba tó wà lórí àpèrè yẹn ó ní nọ́mbà 5 Ọ̀ọ̀nìrìṣà ọba karùn-ún ọba yìí ni à ń pè ní ọba Àlùfọ̀n Aláyémọrẹ ọba Àlùfọ̀n méjì ló wà o ọba Àlùfọ̀n Gbógbódirin ọba Àlùfọ̀n Aláyémọrẹ ló jẹ́ ọba karùn-ún ní orí àpèrè Ọ̀ọ̀ni nígbà tí bàbá wa Ọ̀rànmíyàn dé ẹ̀rù bá ọba Àlùfọ̀n Aláyémọrẹ ó ti rò pé ẹni tó lọ pé kò lè bọ̀ ó sá kúrò lórí àpèrè ó fi àpèrè sílẹ̀ ìlú tí ọba Àlùfọ̀n Aláyémọrẹ sá lọ ibẹ̀ là ń pè ní Ẹ̀fọ̀n Alàyè ní Èkìtì dèní eléyìí ọba bàbá wa Ọ̀rànmíyàn wọ́n gun orí àpèrè Ọ̀ọ̀nìrìṣà ní nọ́mbà 6 ní ìlú Ilé-Ifẹ̀ ní ìgbà ìwáṣẹ̀ kan lọ́dún ni Ọ̀ọ̀ni máa ń jáde tó máa gbé arè sórí tá jáde tá wúre fún gbogbo ìlú gẹ́gẹ́ bí eléyìí tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n máa ṣe lọ́la òde òní ẹ̀ẹ̀kan lọ́dún ni Ọ̀ọ̀ni máa ń jáde ṣàdédé lọ́jọ́ kan wọ́n wá bàbá wa Ọ̀rànmíyàn tì lórí àpèrè ṣe mọ̀ pé mo sọ lákọ̀ọ́kọ́ pé ara wọn ò balẹ̀ níbo ni bàbá lè lọ níbo ni bàbá lè wà wọ́n bẹ̀rẹ̀ sí ní wá bàbá wa Ọ̀rànmíyàn káàkiri wọ́n ń wá ká wọ́n dá gbogbo ọmọ ọdẹ sílùú wọ́n bẹ̀rẹ̀ sí ní wá wọn ká ìgbà tí wọ́n wá wọn àwọn tí wọ́n wá wọn gba bí táwa ìwá ni wọ́n ti rí tí bàbá ti fi ọ̀pá ìgúnlẹ̀ ọ̀pá tá ń wò yìí kì í ṣe bíríkìlà ló mọ òkúta mọ́ o kòkòrò kan tá ń pè ní ikán termite kòkòrò yẹn ló mọ òkúta mọ́ ọ̀pá yìí lè tó wà níta la lè sọ èyí tó wọlé à lè sọ àwọn èèyàn yìí wò pé ọ̀pá bàbá ní dájúdájú bàbá wà ní tòsí ibi ọ̀pá yìí wọ́n wo ẹsẹ̀ sí yẹn bó ṣe lọ bí tá a wà yìí bí 200 meters síbi tá a wà yìí wọ́n bá bàbá Ọ̀rànmíyàn bẹ́ẹ̀ bàbá ò lè gbọ́wọ́ wọn ò lè gbẹ́sẹ̀ wọn ò lè dá nǹkan kan ṣe mọ́ bàbá ní wọ́n ti bá bàbá ń bẹ̀ lórí ẹṣin wọn bí mo ṣe sọ bákan náà kòkòrò ikán yìí ó ti mọ òkúta náà mọ́ bàbá àti ẹsẹ̀ àti idà wọn lọ́wọ́
ìlú pòrúurú ọkàn tógun bá tiẹ̀ lọ dé ta ló fẹ́ bá wa jagun sógun ò wá ní bo sógun ò ní kó wa lẹ́rú sógun ò ní borí wa nílùú Ilé-Ifẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan pé bàbá ti fi òun kalẹ̀ pé nígbàkúgbà tán bá fẹ́ máa rí òun wọ́n lè pe òun lọ́jọ́ kan. Àwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin inú ilé tí wọ́n á ń pè ní ìyàwó ilé wọ́n bá sara wọn jọ. Bàbá tó tẹ̀ ní ká tiẹ̀ dán wò ṣé lóòótọ́ sá máa rí. Wọ́n pe bàbá o gbàjúre lénìí dèní lénìí àwọn obìnrin ilé wa náà máa ń ké gbàjúre yìí. Àná la parí ẹ̀ ni wọ́n ké gbàjúre eléyìí tó kásẹ̀ ńlẹ̀ ní ilé bàbá wa Ọ̀rànmíyàn. Wọ́n bá tún pé ọkọ àwọn wọn kì í Ọ̀rànmíyàn jáde o léyìn ẹlẹ́ran ara padà. Jíjáde tó jáde lórí ẹsẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní pa àwọn ènìyàn. Ó rò pé ogun ló dé. Ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ rí àwọn èèyàn lọ. Ó ń gé orí àwọn èèyàn lọ. Ó ń pa àwọn èèyàn lọ. Nígbà tí wọ́n dé ibi kan tẹ́ bá bọ̀ láti Ìbàdàn báyìí níbi tí bàbá gé orí mọ́ tán rẹ́ orí mọ́ láńpè ní Ìrẹ́mọ. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń ta àwọn electronics nǹkan kan yẹn. Nígbà tí bàbá débẹ̀ àwọn obìnrin náà ni wọ́n pàdé ẹ̀ ńbẹ̀ ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní kì í. Bàbá ní dájúdájú àwọn tó tún pè ó níbi àwọn tán mọ̀ ọ́n. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ ló ń pa bọ̀ tó ń gé orí wọn bọ̀. Ni bàbá bá ní ọ̀sábọ́sá orébore ànàmú ń tọ̀gà ẹ má pe òun o ṣùgbọ́n òun ò ní jáde lẹ́yìn ẹlẹ́ra bíi tìyín mọ́. Kí ni àṣà tí mo pè ní idà yẹn bàbá fi gúnlẹ̀ síbẹ̀. Níbi tó fi gúnlẹ̀ sí agboolé yẹn láńpè ní agboolé Aláṣà ní Ìrẹ́mọ dèní lẹ́nìí. Àṣà yẹn náà wà ńbẹ̀ tẹ́ bá débẹ̀ máa fi hàn yín wà ńbẹ̀. Bàbá wa padà sáyé ẹ̀. Bàbá wà ńbẹ̀ lórí ẹṣin wọn tí wọ́n lè gbọ́wọ́ tí wọ́n lè gbápá tí wọ́n lè gbẹ́sẹ̀ mọ́. Ṣùgbọ́n tá a bá pè é pé nǹkan báyìí a fẹ́ nídìí ẹ̀ tá a béèrè pàápàá jùlọ èèyàn bá dé di ọ̀pá ẹ̀ tó béèrè nǹkan tó ń fẹ́ yálà òun lé ipò bóyá ipò ọba kọ́ńtrátì ni iṣẹ́ ló ń wá ọmọ ni ọkọ ló jẹ́ ṣòro fún aya ló jẹ́ ṣòro owó pàápàá ni tó bá ti dé díẹ̀ tó ṣàdúrà tó béèrè Ọ̀rànmíyàn máa ṣe fún un. Tá a bá wọ inú palace àárí àwọn kan níbẹ̀ wọ́n pè wọ́n ní Ìlàrí ọba ẹmẹsẹ̀ Ọọ̀ni wọ́n fárí apá kan dá apá kan sí. Bí ẹ̀yà bàbá Ọ̀rànmíyàn ṣe rí nìyẹn. Ní ọ̀la tí bàbá máa gbé arè jáde àwọn wọ̀nyí náà kọ́kọ́ máa jáde sáwájú bàbá wọ́n máa kùn wọ́n ní ẹfun àti osùn ní ìrántí bàbá wa Ọ̀rànmíyàn. Tán bá jáde àwọn ni wọ́n ń pè ní lókolóko. Tán bá ti jáde bàbá náà máa lè lóore ọ̀fẹ́ àti gbé arè jáde wúre fún gbogbo ìlú. Bíbí ìtàn bàbá wa Ọ̀rànmíyàn bó ṣe lọ ní ṣókí nìyí. Wọ́n ní tọmọdé ò bá bàtàn á bá àrọ́bá tẹ̀dẹ̀ rí oní bàbá tàn. Gẹ́gẹ́ bí èmi tèmi dúró tí mo ń sọ ẹ̀. Níbí adẹ̀ ní bàbá tó jẹ́ pé àwọn ni wọ́n fún Ọ̀rànmíyàn lóúnjẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Àwọn ni wọ́n mọ ohun tó ń jẹ wọ́n mọ ohun tó fẹ́. Àwọn ni ọba ìṣòro Omíwẹnú Ọláolúwa Ọwá Erédùnú ti Ilẹ̀ Ifẹ̀ àrólé Ọ̀rànmíyàn. Àwọn ni wọ́n wà ń bì. Ibi tẹ́ ń wò yìí ó ní Ọ̀rànmíyàn Holy Temple. Ibẹ̀ ni ojúbọ ẹ̀ wà ojúmọ́ ẹ̀ tá a máa ń pa bíi fún. Tó bá di Tuesday tó ń bọ̀ ẹ máa rí gbogbo wa ń bẹ̀. A máa ń ṣe ìjọsìn fún. Àwa náà máa ń béèrè nǹkan tá a fẹ́ ó dẹ̀ máa ń dá wa lóhùn. Nígbà tí ó ń gé orí tó bẹ̀rẹ̀ sí nípa àwọn èèyàn tí ó mọ̀ pé àwọn ọmọ ni àwọn kan wà tí wọ́n sá àsálà fẹ́mi wọn tí wọ́n bọ́ tí àwọn sá àwọn náà sá lọ sí Ìjẹ̀bú-Rẹ́mọ Ṣàgámù ṣe rí pé Ọ̀rànmíyàn ń tàn káàkiri ni so àwọn ọmọ Ọ̀rànmíyàn ni so kò ń ṣe pé ẹ̀mí ojúlówó ọmọ Ọ̀rànmíyàn ara àwọn àlejò náà máa ń wá ọjọ́ Tuesday báyìí a máa tún lálejò tó pọ̀ so táwọn èèyàn bá dé àjọ máa jọ́sìn ìdẹ̀sí nǹkan tá a béèrè tí Ọ̀rànmíyàn bá wà fún tá a bá fẹ́ kì í a máa ń kì í pé Ọ̀rànmíyàn akàntún kò sí egiri mọ̀jọ̀ eléèpé àgún akínílé akínlójú ogun òfodófodó òfodòfodò òfo yàrá fókànga mọ́ bàjà
agbára rẹ̀ ò ká bí ò dámọ́ lápá a máa dámọ́ nítan ọkùnrin gàgà gógó ó tojú tò wọlé ọkùnrin pupa rẹ̀ mọ́ àmá kì í bẹ́ẹ̀ orin ẹ̀kan náà dẹ̀ tún wà ká tún lè kọ ọ̀rọ̀ mi yàn dákun dábọ̀ bò ojú òde o kó o wá gbòòrè àwa ọmọ dákun bójú òde o kó o wá gbòòrè ọmọ dákun dábọ̀ bójú òde o kó o wá gbòòrè àwa.